Ọbẹ̀ fún tọkọ àtìyàwó tí wọ́n ń wojú Ọlọ́run fọ́mọ. májẹ̀mú tó wà níbi iṣẹ́ yìí, ọkọ àtìyàwó ni wọ́n á jọjọ jẹ ọbẹ̀ yìí. Wàá dẹ̀ ti parí píríọ̀dù kó tó jẹ ọbẹ̀ yìí. Májẹ̀mú ẹlẹ́kejì, nǹkan tó bá wù yín tẹ láìkì, bóyá ìgbín lẹ láìkì, bóyá ẹyin lẹ láìkì, bóyá ẹran màálù lẹ láìkì, lẹ máa fi sè, bóyá ẹja gbígbẹ lẹ láìkì, lẹ máa fi sè ọbẹ̀ yìí. Ẹ kọ́kọ́ bá mi wá ata ìjọsìn. Ẹ ka 7 nínú ata ìjọsìn yìí sọ́tọ̀. Ẹ tún ka 9, ẹ kò tí. Ẹ gẹ̀ẹ́tì edé, ẹ kò lè lórí. Ẹ gẹ̀ẹ́tì ìyèré, black pepper, ìyèré, ẹ dà sí. Ẹ gẹ̀ẹ́tì àlùbọ́sà funfun 3, ẹ dà lé lórí. Ẹ lọ̀ á kúnná. Ẹ bá ti lọ̀ tó kúnná dáadáa, ẹ fa sínú kòkò. Ẹ wá bá mi gẹ̀ẹ́tì ewé oyè, ewé àkùkọ òun ní fertility tree. Ẹ wá lọ ewé àkùkọ náà, ẹ fà sínú ẹ̀. Ẹ wá bá mi bu omi sí, epo pupa, iyọ̀ pẹ̀lú irú woro lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀. Ẹ wá fi nǹkan tẹ bá fẹ́ máa gé jẹ, ẹ kò lè lórí. Ẹ sè é lọ́bẹ̀. Tẹ bá ti sè é lọ́bẹ̀, ìwà ọkọ àtìyàwó ní kẹ́ jọjọ jẹ lẹ́yìn ìgbà tó bá parí period, bóyá ọjọ́ kẹta tó parí period. Ẹ má wá jẹ lẹ́ẹ̀kan. Tẹ bá ti jẹ lẹ́ẹ̀kan yẹn, ẹ tún tún ṣe bóyá ọjọ́ kẹta, ẹ tún tún ṣe bí ẹ̀mẹ́rin. Kẹ́dẹ̀ make sure pé ẹ ń ríra yín, ẹ ń súnmọ́ra yín ní tọkọláyà. Ó wà effective gidi. Kódà kó jẹ́ pé ó lọ́wọ́ nínú, ẹ finú ṣoyún, ẹ fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Ṣùgbọ́n fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti ní ìpèníjà kan sí méjì, bí ẹ̀dà bí nǹkan kan, àbí wọ́n ní fibroid, ovarian cyst, ovulation problem, infertility generally, wọ́n ní infection nínú womb wọn, both natural and spiritual, tọ́jọ́ ti ń pẹ́, tó ti ní àìsàn kan sí méjì tóun nìkan ń dá yanjú, bó ṣe ń parí nǹkan nìkan ń rú. Ẹ nídìí láti gẹ́ẹ̀tì full package. Ẹ má tanra yín. Àwọn tó lè lo eléyìí, àwọn tó yẹ pé at least wọ́n rí pé wọ́n wà okay, then ọkọ náà wà okay, wọ́n lè jọjọ lò ó. Ó dẹ̀ wà effective gidi. But ìwọ tó pé ó ti rí pé bó ṣe ń lo eléyìí nímì tún rú, bó ṣe ń ṣe eléyìí nímì tún rú, wàá lọ fún full package ni, especially àwọn tó yẹ pé èjì ò tún sí inside wọn mọ́, 35, 38, 40, 45 upward bẹ́ẹ̀. Full package ló máa lọ tí gbogbo nǹkan ti wà nínú ẹ̀. Ẹ̀dá ti wà ń bẹ̀, ovarian cyst ti wà ń bẹ̀, infertility ti wà ń bẹ̀, sọmúroro, hormonal imbalance ti wà ń bẹ̀, chronic infection ó ti wà ń bẹ̀, period ẹ ti 6, period ẹ ń ṣe ségesège, nǹkan funfun jáde lójú ara, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Tó bá lóyún, too much of miscarriage ó ń ṣẹlẹ̀ sí. Tó bá lálàá ti rí blood báyìí, blood ó bẹ̀rẹ̀ sí ní sẹ́yọ. Oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyẹn ti ń dà á láàmú. Full package ló máa lọ fún ta máa ṣe, tó dẹ̀ ń ṣe fún both natural and spiritual. Má wo towó. Àmọ́ ilé àgbé ilé akọ́ àwọn èèyàn létò ìfáwọn tí wọ́n bá lágbára láti lè gẹ́ẹ̀tì product wa àbí láti lè contact wa, tó dẹ̀ jẹ́ pé wọ́n wà okay, at least wọn ò ní problem much ní couples. Tọkọ-tìyàwó ló máa lò ó. Bí ẹ̀yin tẹ́ béèrè ní program wa tá a ṣe last pé ṣọ́kùnrin lè lò ń bẹ̀, èyí tọkùnrin tí tọkọ-tìyàwó lè lò lélẹ́yìí. Tẹ́léwé àkókò ló lè lò pẹ̀lú ìyàwó. Tí ò bá dẹ̀ rẹ ọkọ ò bá sí nítòsí, ìyàwó nìkan náà lè dá jẹ́ o, kò sí wàhálà. So ó wà effective gidi. Ẹ fi fídíò yìí ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ yàbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 2044237680. Account number fáwọn aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Fún ike nínú ìpèníjà, kò síbi tẹwà tí product wa ò dé, both natural and spiritual problem. Ẹ contact Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization Spiritual and Health Department lórí nọ́mbà yìí +234-810-913-1425. Lẹ́ẹ̀kan sẹ́ WhatsApp wa àbíkẹ́ pẹ̀lú lórí +234-810-913-1425. Inna li zata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Ẹ fi fídíò ìránṣẹ́ Saida kílẹ̀ rí sọ fún wọn lórí. Nǹkan tó ń sọ fún yín lórí gbogbo ètò yìí ni pé ewé àkókò ìtorí pé ẹ máa tún béèrè question. Ẹ kó sínú pot, ẹ bu omi níwọ̀nba sí, ẹ fi epo sí, ẹ lọ ìyèrè black pepper òun lẹ máa fi ṣe ata, ẹ lọ kó kúnná kẹ lọ mọ́ àlùbọ́sà. Wọ́n á lọ ewé àkókò náà. Bẹ́ẹ̀ ni ewé àkókò yẹn náà ẹ ti máa crush ẹ ti lọ, ẹ fi epo sí, ẹ lọ black pepper, ẹ lọ àlùbọ́sà, ẹ kó sí, ẹ fi edé sí, ẹ mú ata ìjọsìn 7 àti 9. 7 àti 9 tó méje kọ́pù sí. fóbìnrin 9 fún ọkọ. Torí ẹ̀yin méjèèjì lẹ fẹ́ jẹ, ẹ fi epo sí. Májẹ̀mú iṣẹ́ wọn kì í fi magí sí ẹni ọbẹ̀ ògùn. Iyọ̀ nìkan lẹ máa fi sí. Iyọ̀ nìkan ni magí máa ń bó ògùn jẹ́, ni wọn kì í fi magí sọ́bẹ̀ ògùn. Irú ọbẹ̀ ògùn fún ẹni tó ń wojú Ọlọ́run bá fọmọdé ní ẹ má lọ,
ẹ dà á sí bẹ́ẹ̀ ní woro bẹ́ẹ̀ ni kó lè jẹ́ kóyún yẹn dúró ẹlòmíì ti lo nǹkan tó máa jẹ́ kó lóyún ó lóyún náà ṣùgbọ́n ó tún wálẹ̀ irú woro ni kó máa dà sí ó máa ń ọbẹ̀ prevent bẹ́ẹ̀ ni miscarriage irú dáadáa locust beans ẹ kó sí ẹ fedé sí nǹkan tẹ bá láìkì láti gé jẹ bóyá ẹja dúdú ni bóyá pọ̀nmọ́ ni whatever bismillah ẹ fi sí kọ́kọ́ àtìyàwó máa jẹ èyí tẹ bá sè ẹ lè jẹ fún 2 days tàbí kó kán lọ́jọ́ yẹn ẹ tún sè lọ́jọ́ kejì ẹ sè léraléra continuously for like 4 days. kẹ́dẹ̀ máa súnmọ́ra yín iná lè zátàlí láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run bá lónìí má sọ̀lá.